A wà nínú yàrá ìkẹ́kọ̀ọ́ lọ́jọ́ kan, à ń kọ́ nípa methanogenesis àti methanotrophy. Methanogenesis ni ìgbésẹ̀ tí àwọn kòkòrò àìfojúrí kan tí wọ́n máa fi ń pèsè chemical tá à ń pè ní methane, nígbà tí methanotrophy jẹ́ ìgbésẹ̀ tí àwọn kòkòrò àìfojúrí míì táwọn máa fi ń lo methane. Káwọn akẹ́kọ̀ọ́ mi lè gbọ́ mi yé dáadáa ni mo bá mú òwe Yorùbá kan wá láti ṣàlàyé àjọṣepọ̀ tó wà láàárín methanogenesis àti methanotrophy. Òwe Yorùbá náà lọ báyìí wípé tí bá a sè ò bá sè, kò sí ohun tí bá àlá fẹ́ lá. Lọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ mi bá béèrè wípé what is bá a sè, what is bá àlá? Sir, I'm confused. Ẹ gbọ́, kí ni bá a sè, kí ni bá àlá? Bá a sè nínú òwe yìí tọ́ka sí ẹni tí ń se oúnjẹ tàbí ká ní ẹni tí ń se ọbẹ̀, bá a sè. Bá àlá òun ni ẹni tí ń lá ọbẹ̀ tàbí tí ń jẹ ọbẹ̀ tí wọ́n sè. Ṣé ẹ mọ̀ pé tí ẹni tí ń se ọbẹ̀ ò bá se ọbẹ̀, kò sí ọbẹ̀ tí ẹni tí ó lá ọbẹ̀ ó là á. Òye tó wà nínú òwe yìí òun ni mo fi ṣàlàyé síwájú fún àwọn akẹ́kọ̀ọ́ mi wípé tí àwọn kòkòrò àìfojúrí tí wọ́n ń pèsè methane ò bá pèsè methane, kò ní sí methane tí àwọn kòkòrò àìfojúrí tó fẹ́ lo methane tí wọ́n ó lò. Eléyìí wá ràn wọ́n lọ́wọ́ síwájú sí i láti túbọ̀ mọ ìyàtọ̀ tó wà láàárín methanogenesis àti methanotrophy pẹ̀lú òwe Yorùbá. Bí bá a sè ò bá sè, kò sí ohun tí bá àlá fẹ́ lá. Ṣé ẹ rí i pé Yorùbá dùn púpọ̀?